Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Sakiki Uluomo China. I trust you. Ìyá wọn kì í o. OMC. Ẹ má bọ̀. Ẹ jọ ayọ̀ ní cameraman. Ẹ má jẹ́ kí owó di owó lọ́wọ́ o. Ẹ sún báyìí o. Ẹ má jẹ́ kí owó di owó lọ́wọ́ o. MC ẹ má bọ̀. Eléyìí òun rọ̀ fáwọn àfa. Ó rọ̀ fún wa. Táyé currency. MC ẹ má bọ̀ wájú báyìí ní camera ẹ sún báyìí kẹ́ ìyá olówó. Èyí tẹ́ ẹ gbà tó. Kò tó. Bàbá ẹwẹ́ náà gbogbo ẹ wá dúró lẹ́yìn MC báyìí. Ọlọ́run wò Alhaji Musiliu dín àìdí àti Ìyá Olúọmọ ọba tó fi àlùbáríkà tó fi rọ kiri ká yín tó wá ṣe yín lálàánú tí ò ṣe yín lólówó lásán dídá ń béèrè fún yín lọ́dọ̀ Ọlọ́run ni Olúwa kó bá wa gbà á níyìn lọ́wọ́. Àmín. Èyí tó lọ́ndẹ̀ ti parí kọlọmọdé ó bàjẹ́. Àmín. Káwá fẹ̀mí kíkún àtàláfíà ká fi lò ó. Àmín. Wọ́n láwọn tí wọ́n ń tàwa fún ní Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ báyìí. Àmín. La hawla wala quwwata illa billahi aliyyil azim. Ẹ má yìí mọ́ wá mo fẹ́ sọ̀rọ̀ ni owó tá a fẹ́ gba jẹ́ 750,000. Saki fún wa ní 100. China wọ́n ṣe bẹ́ẹ̀. Ọ̀gá Bello àti gbogbo àwọn ní tíátà wọ́n ṣe bẹ́ẹ̀. Sọfíọ̀ wọ́n ṣe bẹ́ẹ̀. Zaria ọtúnba yín òṣèré ibi tí wàá jà kẹ́ tó dé olóòtú ẹ̀ kéré jù 500 bí wọn bá ṣe answer ti ẹ̀ lè sọnù láti jọ yìí MC. Sari gbé lẹ́yìn ní gbọ́dọ̀ wá lọ́ba ìtòrí Ọlọ́run. Gòdì tí yóò mọ̀ nígbà jẹ́ máa bọ̀. Wọ́n kì í lọ́ọ̀kan ni wọ́n nígbà mú yé bá wọ̀. Táyé máa bọ̀. Ètò yá máa bọ̀. Ṣé gbogbo yín? Mórí tọ́ndà ẹ̀ mọ̀lẹ́ka ẹ̀ inú gbogbo yín máa dùn sí nǹkan rẹ̀. Èyí tó lọ ṣe fún ọ̀nà tó kọ́ sí Ìbàdàn yẹn kì í ṣeré wọ́n ṣeré nílẹ̀ kì í máa ṣeré bá kì í máa ṣeré. Owó máa ń bẹ lọ́ọ̀nù Táyé. Owó máa ń bẹ lọ́ọ̀nù kì í máa ṣeré kì í ṣeré rárá o kì í ṣeré o Táyé kì í máa ṣeré yẹn ló fẹ́ fún wa ló wà dùà. Dáwà wọlé ẹjọ́ gbé dání èlò rè àánú àgbà ọmọ dáadáa ni wọ àwọn olóyè kí ló ń fọ olóòkè ẹyẹ owó ni wọn ń dáná bí ebi ṣe yẹ o owó ní sọ̀rọ̀ bí ó yá bisimilayi ètò òsì ọba òjẹ àwọn aṣẹ́wó dáa ọjí dáa ọyẹ àwọn èèyàn ọjí síra àwọn ọjí máa sì máa ń dáa o. Ọ̀gá wa wọ́n fún wa ní 50,000. Allahu Akbar. Ẹ gbọ́ lọ́n tóbi. Allahu Akbar. Ètú lọ́nà gbogbo yìí ṣe wá sí mítìlì 20,000. Kí ni a ṣe wá? Ọlọ́wọ́ fún ọ̀nà àrùkà sí. Mo ní tán dada. Ó ń da sọ́tì lọ ní. Ṣé ti mú rírì? Sípílẹ̀ tó ń wọlé mú wa. Wá bí mórí wá lẹ́yìn ikú ya rẹ̀ ìmọ̀ ń da fún ọsìn wọn ni alhamdulillah 20,000 adúpẹ́ àwọn náà là ń ṣe gbogbo ẹ̀ ọlọ́mọ ti jẹ kú báyìí. Àmín. Àpàdà sí bò ní bá gbogbo yìí o. Àmín. Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. Any events going on in Nigeria, Gua TV is always the first to get there. So you just need to subscribe unless you'll be missing out. And how to subscribe? There's exactly everything Gua TV. Click on it, you see a subscribe button. Click on the subscribe button. That's all. And if any event just take place or you heard something, just go on YouTube, search for Gua TV. You see the. And if you have a big show coming up, any event, you can call us.